nǹkan tí ó mú mi wọlé ní ìsìn ní ìtẹ́ tí lérò pé máa wọlé because kò tí pẹ́ kò tí di bí wákàtí 2 sí 3 lọ tí mo wọ inú ìlú Ìlọrin. Ẹ káàbọ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn fóònù kan wọ́n lé mi látàná, èmi náà ọ̀pọ̀lọpọ̀ wàhálà Ramadan òun náà lèmi náà ti ṣe tó já sí pé mi náà ní láti rest. But àmọ́ ìgbà tí pípé nǹkan ti wá ń pọ̀ jù, nǹkan mí kẹ̀dẹ̀rẹ̀ tàbá ní ká fi sí ọ̀la àbí ọjọ́ mi, ọ̀la yẹn lè pẹ́ jù. Àkọ́bẹ̀ kí ni nǹkan náà? Òun náà ni pé màá kọ́ lọ lórí gbogbo àwọn rògbòdìyàn tó kọ́ ń lọ níta èdè ni àwọn tó kírun lọ́jọ́ Sunday. Bẹ́ẹ̀ ni àwọn kan kírun ní Sunday, àwọn kan kírun ní Monday. Èmi ò rò pé nǹkan yẹn kan tẹ́ kí oníkálùkù wa ọ̀dọ̀ Ọlọ́run náà oníkálùkù wa yóò padà fi àpò sí. Ẹni tó bá ṣe kò ṣe yẹ kó ṣe yóò bá ààrẹ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni tó bá dẹ̀ ṣe kò ṣe yẹ kó ṣe náà yóò bá ààrẹ ní ọ̀dọ̀ Ọlọ́run. Èmi ò rò pé ó yẹ kí a jẹ́ kí àwọn nǹkan yẹn kí ó dìjà. Kí wá ni mo fẹ́ wá sọ èyí tó já pé ó kàn wá gbọ̀ngbọ̀n níbẹ̀ ni mo fẹ́ sọ yìí. Tó dẹ̀já sí pé inú wa ò dẹ̀ ní dùn, a dẹ̀ ní fi ojú rẹ̀ wo inú ibẹ̀ yẹn. Tó já sí wípé nǹkan tí a dún fún nìyẹn, gbogbo nǹkan tó bá ti jẹ́ iṣẹ́ ọ́fíìsì wa ó dàbò jẹ́ pé ọmọ wa tàbí ló bá ti lùgbà ọ́fíìsì wa yẹn àdítẹ́kẹ̀ ẹ̀ẹ́sì fún àdítẹ́kẹ̀ kó jọmọ tàbí gan àbí tó bá já sí pé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi máa ń ṣẹlẹ̀ tó já sí pé nǹkan tí wọ́n bá pè mí sí kò ń ṣe dandan lè ní èmi wà lórí social media ní gbogbo ìgbà. Èyí tí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi èyí tó bá fi etí mi tó níbẹ̀ tó dẹ̀ fún mi ní nǹkan yẹn láti rí àti pé president nǹkan yìí ẹ ṣiṣẹ́ lé lórí o ẹ gbọ́ kí ni o ẹ̀yin náà gbọ́ nǹkan báyìí wo ni mo lè mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí wọn ò bá sọ àbí tí mi ò bá rí sí tí mo lè sọ sí. Ẹgẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wá ń dúró tó yẹ kó kálukú bẹ̀rù Ọlọ́run tó já sí pé ẹlòmíì bóyá ọba Amẹ́ríkà ló ń bínú ni o kò yé mi, bóyá Ìlọrin ló ń bínú ni o kò yé mi, oníkálukú wọn tó já sí pé but Ọlọ́run fún oníkálukú sórí because ìkíyàn kó ẹlòmíì orí ibú yóò ṣòro ibú kò dẹ̀ ní mọ̀ bí torí ibú yẹn ti wá. Onímọ̀ bí torí ibú yẹn ti wá nítorí pé tíyàn bá dúró ẹni tó dúró jẹ́jẹ́ tí ó bá yín fà kankan tí ó ṣe everything kí nǹkan bá wá ṣẹlẹ̀ ẹ wà máa fẹ́ máa gbé kíní yẹn ẹ fẹ́ máa gbé lórí ẹ nímọ̀ bẹ́ẹ̀ nìyí náà ṣé èmi gangan fúnra mi ò ní nǹkan míì tí mo tó rẹ́nu gbèsè ayé mi. Mo ní family èmi náà dẹ̀ ní ibi tẹ́mi náà ti ń jẹ tí mo ti ń bọ́ family mi. Ẹ lè dúró ìwọ tó ráyè fẹ́ pé 24/7 orí nẹ́ẹ̀tì ló wà o lè fi wé títí ní. Mo níjọ mo ní gbogbo ẹ̀ tẹ́mi náà mójútó. Èyí tó bá sọ fún mi òun lèmi máa rí, èyí tó bá sọ mi lè rí ẹ̀yin kó wá dúró ẹ máa sọ ẹ sáwọn ògo lọ orí ni ṣé gbà kó rí ni. Ẹlòmí àti ẹ̀ lálábò sílẹ̀ ní ògo lọ́rin. Kí ni mo fẹ́ lò? Mo fẹ́ kí ráyè ọ̀rọ̀ yẹn sọ. Ẹgẹ́ mi kí ni mo fẹ́ lò láàárín ọ̀rọ̀ yẹn? Àwa tá jẹ́ ògo lọ́rin ni nígbà tá a rí àwọn ìdojúkọ tí Ìlọrin kọ tó tí Ìlọrin rí la gbéra wa dìde la lọ sí ọ̀dọ̀ emir. Ibi kan bá ìṣẹ̀lẹ̀ àwọn òdẹ̀ ní faramọ́ because ara wa ò ní gbà oníkálùkù náà ó ní báwọn tó lù lánàá bọ́ ṣe ó dẹ̀ ní bá ti bá lọ́wọ́ tí náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń fura tí kò fẹ́ máa ṣẹlẹ̀ yìí aláti tètè mójútó ní kíá la fi lọ bá wọn tọ́jú ọ̀pẹ́ nǹkan tẹ́ gbélẹ̀ nǹkan tó dání lọ fi gbọ́wọ́ lù kò wá jẹ́ pé orí tiwa nìkan ni kó pe mọ́ ẹ̀yin náà lè kóra yín dìde tẹ bá rí pé iṣẹ́ pọ̀ nínú Ìlọrin tẹ́fẹ́ ṣe tó wọ́n lè jẹ́ pé ní táwọn ṣe náà ẹ̀yin náà kóra yín nìkan ẹ lọ kó bá wọn bọ̀pọ̀ máa jó pé táwọn ògbò lọ́rin orí ni ṣé wọ́n sọ pé wọ́n sọ sálárì fògbò lọ́rin bí i abẹ́nìkan ni kóníkálùkù yẹn ẹ má jẹ́ ká ṣẹra wa ọmọ ìyá lápẹ́ra wa gbogbo ẹni bá ti jẹ́ ọmọ Ìlọrin kì í ṣe dandan kọ́bí wa nílé kan náà tamadikiri yára bí ọmọ ìyá ni gbogbo wa pátápátá àwọn tó dẹ̀ ń ṣe ẹ má dá wọn lẹ́bi kò ṣe gbogbo nǹkan ènìyàn máa rí ṣe tán lè láì kamal Ọlọ́run ní kọlọba tó pé bọ́tí bí tí wọ́n bá ti ṣe tó dáa
ẹgẹ́ ẹ máa fi dí ibi tẹ bá rí pé ibi dẹ̀ ìjẹ́ òkú dẹ̀ káàtó ẹgẹ́ ti bẹ ẹ máa fi kún pé pé kíní ìṣẹ̀bá fún olówó wọn ni ṣèbí wọ́n gbágbá ni ṣèbí wọ́n tó bá ń fi ẹnu tẹ́ńbẹ́lẹ̀ ògo Ìlọrin ó kú ẹ̀ ó kọ́ lọ́hùn ìwọ náà fẹ́ débù tí a jọ nìyẹn nítorí pé ọ̀pọ̀ kan míì ló ń bí inú bẹ́ẹ̀ tó yá sí pé wọ́n ń ṣe àsọ̀bíyà kìíní kan ìgbà kan tó dẹ̀ dájú pé a nídìí ẹ̀ nígbà tá a bá ti pẹ́ra lóko ọ̀tún òsì ní ẹ̀yìn ní àtiwájú ni ìkan náà la pera wa tí gbogbo àlàyé tó bá dẹ̀ tó bá ti ṣó níta ìkíní yẹn kí ló máa padà ṣẹlẹ̀ nǹkan tí ò dá ló padà máa wọlé tó bá rò pé wọ́n kọ́ fèsì lẹ́nu tó bá di lọ́la tó bá fèsì ẹni yẹn tó bá rí nítorí pé wọ́n ti débi tájẹ̀tì yẹn wọ́n kọ́ akọ ó máa kọ́ wọn náà ni ní tí òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ní kálukú nìyẹn kò sí ibi ilé nísìn ẹ̀yin tẹ́ ṣe àsọ̀bí àyẹ̀sì kò sí ibi tẹ́lẹ̀ sọ pé mo fi sí tí mo lè la ní tí màá sọ pé mi ò fi síbẹ̀. àfẹni tó bá ṣàbòsí. ǹjẹ́ tó bá ṣàbòsí. èmi kẹ̀dẹ̀rẹ́ ibi tí mo gbé lọ́wọ́ tí mo dẹ̀ ṣe àdéhùn fúlù àtàwọn ọba èmi ò ní fẹ́ràn èèyàn kan títí láíláí kí fi bàlìkì àmọ̀ sí mi jẹ́. Allahu Akbar. láyé kí wọ́n gbókè òun wá nífẹ̀ẹ́ èèyàn títí tí ó kí fi bàlìkì àmọ̀ mi jẹ́. ibi tí màá dúró sí ibi tí bá ti rò lòdò. àti tọ́lọ́run bá fi yé mi nípa nǹkan yẹn àkíní yìí bó ṣe yé mi ni rẹ ṣe yé mi mọ́ ni bí kíní bó ṣe yé mi ni kíní bó ṣe láti dájú ni àwọn kan máa rò pé ó ń ṣe gbá kan ó ń ṣàwó kan Ọlọ́run bí ẹ o ìyẹn mo fi yẹn ṣe nǹkan dímọ̀ fún àwọn nǹkan tí mo fẹ́ sọ. Ọlọ́run jàre yín pẹ́. náà lórí àwọn ọ̀rọ̀ tí ó ti wà nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ ẹ dákun mo rí pé nǹkan yẹn ó lọ dẹ̀bọ̀t àfikún tí mo fẹ́ fi kún ní last video tí mo ṣe níjó ni ẹ dákun gbogbo àwọn nípa ìgbọ́lọ́jọ́ yẹn ibi kan kẹ́ tó wọbẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́ fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ brief àwọn èèyàn ní summary tẹ́ sọ́njó ni torí ẹlòmí sí ń pè no ẹni tó bá fẹ́ gbọ́ kó lọ síbi yẹn kó lọ gbọ́ ẹni tó bá fẹ́ gbọ́ yẹn kó lọ gbọ́ bẹ́ẹ̀ ok mi lè padà sẹ́yìn mọ́ ẹni tó bá fẹ́ gbọ́ tó bá fẹ́ gbọ́ yẹn ẹjú wo ẹgbẹ́ àti pé ẹgẹ́ ti bẹ ẹni tó bá fẹ́ gbọ́ ẹni kó lọ gbọ́ bẹ́ẹ̀ etí yẹn ó wà lọ́ndà mi gan náà mi ò nídìí láti sọ ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè pẹ̀lú òkú Ọlọ́run nídìí lórí Masha Allah. kí ni mo wá fẹ́ lò láàrin ọ̀rọ̀ yẹn ẹ bá pè mí kan ni mo sọ̀rọ̀ sí kò dẹ̀ ṣe pé bóyá pé mo ní nífẹ̀ẹ́ sọ̀rọ̀ síbẹ̀ nìkan bọ́ọ̀lù ṣe fẹ́ kí nǹkan yẹn wá lọ́jọ́ yẹn gbogbo àwa tó kù náà tó já sí wípé ìfẹ́ mùdúrù lání ni ìfẹ́ kíníkan lání ni ìfẹ́ ẹgbá lání ni ẹ dákun bàbá wa tó ní ọ̀rọ̀ wọ́n ti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ yẹn ti lọlẹ̀ nífẹ̀ẹ́ kó já sí wípé káwọn ènìyàn wá dìde láti bá fẹ́ jẹ́ pé kí nǹkan tó wà lẹ́kọ̀ọ́ tán nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún wa nínú ìlú nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún wa nínú ìlú ni nígbà tá a dọ́dọ̀ àwọn bàbá ó ní tọ́ rí táwọn fún wa lẹ́bídẹ́ nígbà tá a dọ́dọ̀ bàbá mú fi wọ́n dẹ̀ fún wa lẹ́bídẹ́ sí náà àmọ́ pàtó yẹ pé gbogbo wíwọ̀ àti kọ́lẹ̀ àwọn tó jẹ́ àgbàlagbà á ṣe kí ni á lọ tẹ́ńdà ẹ̀ sí wọn níbẹ̀ jẹ́ pé àti dúró lórí yẹn a ti jẹ́ pé kí gbogbo wa ẹ jẹ́ ká yára lọ́kàn náà ẹ jẹ́ kí gbogbo wa tó gbẹ́ tó bá ti jáde nínú Ìlọrin ó wá níbi a ni ó wá níbi b ni ó wá níbi c ni ó wá níbi d ni ní àwọn òpó tó di kí ni ẹ jẹ́ ká rí gbogbo wọn lógo wa ká yára wọn lóye wa ẹ dákun ibẹ̀ ìlú fẹ́ jẹ́ kí a dúró sí bọ́tí wọ́n tẹ olóńgbò pé òun búrò alárọ̀kọ́ ìwọ náà lọ́dún pé olóńgbò sí pátì kan olóńgbò kò fẹ́ jẹ́ kí nǹkan kò fẹ́ kí lọ́ọ̀rì sílẹ̀ nìyẹn ẹni tó bá dẹ̀ tó fẹ́ kí lọ́ọ̀rì sílẹ̀ àádọ́ òdòdó sí ni o àdẹ̀bẹ̀ ara àta àìdá pé o fẹ́ràn bàbá alágége ni o àìdá pé o bàbá mú tí o fẹ́ràn o ẹjọ́ tó tọ́ lọ ẹ má tẹ́ bàbá bẹ́ẹ̀ má bí dàlú tó arú àìní tètè yìí sí o ẹ̀dá kan ṣe sùúrù ọ̀gá ìgbẹ́ bàbá mú tí ló ṣe kíní kan igbá kan ni bàbá mú tí ló ṣe kíní kan igbá kan ni àti wá tá a ní nǹkan wa àti bọ́ síbẹ̀ Masha Allah. gbogbo àwọn tó dẹ̀ àwọn ẹni kẹ̀dẹ̀ rí wọ́n ti gbà fún ẹ dákun mo fi eléyìí mo fi ṣe continuity tíjó ni tí mo ṣe lórí àrùn Islam mo fi eléyìí ṣe continuity yẹn eléyìí tó wá jẹ́ ẹlẹ́kẹta tí mo fẹ́ sọ òun náà ni bàbá wa Yahya Al-Fulani àwọn mo fẹ́ pè bàbá ní Kánò Masha Allah. ẹ dákun mo mọ̀ wípé àwọn kankan wà tó yẹ pé ọ̀jọ̀gbọ́n ni ẹ̀lákùn ẹ̀yin tẹ́ ń wò wá ẹnìkan kọ́ no voice ṣé ẹ gbọ́ wa nítòótọ́ ni
ẹ dákun pé ọ̀dọ̀ ti ẹni tó bá jẹ́ pé owó ilẹ̀ gbówó ẹ dákun ẹ jẹ́ ká mọ̀. ẹgbẹ́ kí mo fẹ́ lò láàrin ẹni wípé bàbá Al-Fulani ni mo fẹ́ pè níbi ìkan yìí because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè wá Yorùbá ní wọ̀n ilé ìbú àgbà kó dẹ̀ ṣe pé ọ̀rọ̀ ẹnìkan àtọ̀tún àtòsí kódà àtọ́jú olólùfẹ́ yín jẹ́ pé dáhùn fún adé lágbájá olólùfẹ́ yín wọ́n pè wá sí àkíyèsí lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ olóṣù òde kẹ́ pé tẹ bá máa mú tàwílù wá tó máa já sí pé Yorùbá ní wọ́n òun ni ìbú àgbà ibi tẹ́yìn náà dẹ̀ wà yẹn náà ẹ lọ represent Ìlọrin ni wọ́n á di pé àwọn kó máa gbé fóònù wọ́n máa kéèyàn máa retí pé kílẹ̀ ìwé ṣe ń tẹ́sọ́ ní láti jọta àti gbọ́jú bó ṣe wà nìyẹn bá ṣe gbọ́jú bó ṣe wà nìyẹn èmi ò wá nífẹ̀ẹ́ pé nǹkan tó já sí wípé ó máa wá di wípé nǹkan ẹ̀ máa jẹ́ tó fẹjú ẹ dákun ẹ lọ ṣe correction yẹn because níta ní gbàjù láyé àlefa alẹ́ nìyẹn kò sí àní bí báyìí ṣe wúbi ju èèyàn tó bá jẹ́ nítorí pé kí ni àwọn ni wọ́n dá ní tí à ń ṣe àwọn ló dá orí ilẹ̀ fún wa nílọrin. kó lè dá alẹ́lẹ́ fẹ́ ṣe àmọ́ kó lè dá àwọn ẹgbẹ́ tó bá di wípé ẹbí wá ṣe kí tó pé mo mọ̀ pé tí mùdírù náà ò ní dúró wọn ò dẹ̀ níwà pẹ́ pé ipe a ní ẹgbẹ́ máa dìfẹ́ǹdì mọ́ríkàsì kẹ́ máa fi wá máa wá taba kẹ́ máa fi wá máa taba ilé àwọn ọmọ kó dá mi ní ojú tí ọ̀dọ́ náà wọn ní fẹ́ kó báyìí ẹ dákun ẹ máa kíyèsí àwọn ọ̀rọ̀ tí ẹ bá ń sọ ẹ máa kíyèsí kẹ́ẹ̀dẹ̀ má padà wá di pé wọ́n má fi yín sọ mùdírù lẹ́nu kọ́dẹ̀ má fi yín sọ mọ́ríkàsì lẹ́nu ìgbà ìkọ́ tí wọ́n fẹ́ ní mọ́ríkàsì ní tó pé wàsílì mọ́ríkàsì lẹ́jẹ́ wọ́n dẹ̀ rí ní spíkà mọ́ríkàsì wọ́n rí bí aṣojú mọ́ríkàsì gbogbo tẹ́ bá sọ ọ̀rọ̀ mọ́ríkàsì ní ọ̀rọ̀ mọ́ríkàsì ní ẹgbẹ́ jù bẹ́yẹn ọ̀rọ̀ mọ́ríkàsì lọ́ba ṣì kẹ̀yẹ sí. Masha Allah. a nífẹ̀ẹ́ ẹ dákun gbogbo àwọn ọkọ̀ tẹ́ bá máa sọ nítorí pé ibi tẹ́ wà náà Ìlọrin náà lẹ́yìn náà lọ dúró fún ẹ nílò Ìlọrin kò nítorí gbọ́ mi ìròyìn jọ ní àmì ìwà lọ́rin mọ́ mi wá ṣẹ́ni ìjọ ayé pé ẹ̀ ń ṣe lọ́rin ẹ dákun ẹ máa bí mo bá ṣe gbé kalẹ̀ tó bá ṣe rí bákan. àmọ́ ọ̀rọ̀ yẹ o ṣe ọ̀rọ̀ ká máa sọ kọ̀kọ̀ nítorí gbàgbà náà ni. bẹ́ẹ̀ni tó ń lọ retí kí ni. ẹgbẹ́ ti bẹ̀ gbangba lẹ ti sọ̀rọ̀. Masha Allah. gbangba òun ni ẹ ti sọ̀rọ̀ wàá ṣe kọ̀tà máa ní a máa parí ní kíni ọ̀rọ̀ yẹn á máa di bí alábòsí. Masha Allah. ẹ dákun gbogbo tó bá ti jẹ mọ́ ilé álímì àbáwọn tó bá já bàbá wa yẹn tó já ọba ẹni tó bá ti kọjá ìyá rẹ̀ látòrí bàbá wa Shehu Kamal táwọn agbọ́njú nígbà táwa dé tábà sàmúnì wọn àti bàbá wa Agbárí Ìdòmọ ni àti bàbá Shehu Adam ni àti bàbá wa Agbájí ni a ní tètè ẹ̀yìn sí fún àwọn ni àwọn tó jókòó lọrin táwa ń ṣọlé fún nìyẹn gbogbo ẹni tó bá ti dúró tó bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ tó bá ti ta sí gbogbo orúkọ bẹ́ẹ̀ àbí tó bá fi dájú gbogbo ọ̀rọ̀ tẹ́kọ̀ padà máa lọ mọ́bẹ̀ yẹn táwọn èèyàn padà máa lọ mọ́bẹ̀ yẹn tàbá àmọ́ dáadáa yìí kó jọ mọ́bẹ̀ lóòótọ́ àní take it easy. ìjà wọn jẹ ìgbà fóònù wọn jẹ kì í ṣe ní kì í ṣàná ni ìkan tí wọ́n ti ṣe tàbí báyìí nígbà tẹ́yìn bá wá tí wọ́n á sọ orúkọ bẹ́ẹ̀ tán ní àṣèlú gbàgbọ́ bá sàṣù kí ni ẹni tó bá wá di kó bá ń ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn kí wá ní irú tẹ́yìn fẹ́ sọ fún yẹn bẹ́ẹ̀. ẹ dákun bàbá Bariga ní. kò jẹ́ bí àárín ẹ dákun mo mọ̀ pé àwọn náà máa wọ program mi wọ́n bá wò ní sí mo ṣe wo ìmọ̀ ọ̀pọ̀ padà máa wò ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ kì í ṣe wípé bóyá o fi ta àbùkù ẹ dákun ẹ lọ kí sọ̀rọ̀ yẹn ẹ lọ kí síbẹ̀ gbogbo tó bá ti jọmọ́ nǹkan bẹ́ẹ̀ fẹ́ pé o máa dípa máa bálé láti bá máa ta nǹkan mọ́tàsí ni òun ló fẹ́ máa ṣe bákan ní lórí òun ló fẹ́ tó dẹ̀ tẹ̀lé lójú wípé wọn ní ẹ́fà ní mọ́tàsí pé kẹlẹ́ máa fi ta lọ nítorí pé àṣìlẹ̀ mọ́tàsí Ìlọrin náà ni. Assalamu alaikum bẹ́ẹ̀. ìdàkùn ní àwa tí à ń comment ọ̀rọ̀ tí à ń sọ yìí ọ̀rọ̀ àárín ara wa ni tá a sì fẹ́ kí ẹnikálùkù náà mú ẹ̀kọ́ níbẹ̀ ààrán commentator kankan sí abẹ́ comment láti máa wá bú ẹnìkankan o torí gbogbo àwọn tá à ń sọ yìí bàbá wa ọba ìlú Ìlọrin ṣéèhù
ṣe wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn ni bàbá fún gbogbo wa, ṣé alimi ni bàbá gbogbo wa nílọrin. Bàbá Mudirul Markaz adamallahu hayatahu, bàbá wa ni wọ́n. Bàbá wa Alifatu Adabiya, bàbá wa ni wọ́n. Bàbá wa Mufti Ìmámù àgbà gbogbo àwọn bàbá ẹ̀. Kódà bàbá wa ní Kánò tá ń sọ̀rọ̀ wọn yìí, àwọn náà bàbá wa ni wọ́n. Tá bá wa ń sọ̀rọ̀ tá ń fún ẹ̀rí pé kéde pa wá bú wọn, à ń ṣe bí ìmọ̀ràn láàrin ara wa sáàrin ara wa ni. Àwọn ará yẹn kankan sí láti máa wá bú wọn lábẹ́ kọ́mẹ́ǹtì. Àbí kẹ́nìkan ló ń bí ìjà wọn kó máa bú bàbá Mufti lábẹ́ kọ́mẹ́ǹtì. Àbí kẹ́nìkan lórí òun yí kó máa lọ bú bàbá Mudirul Markaz lábẹ́ kọ́mẹ́ǹtì. Gbogbo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mudiru ni orí ọ̀rọ̀ Mufti ni gbogbo ẹni tó bá lọ ń dàdà kú dà sí ẹni àdìfojú rẹ wo àdè ní tèkè ẹ̀ sí bẹ́ẹ̀ nìyẹn àní tèkè ẹ̀ sí nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń bà wá ní jẹ́ ni nǹkan tí ò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ nínú Ìlọrin ni nítorí pé àwọn nǹkan yẹ àwọn nǹkan tó tó yẹrẹ wa ni tí ẹ bá gbà òun gbé pẹ kó fẹ́ pé torí pé Mudiru Mufti olóyè ọba Ìlọrin ni ẹni ẹ ti tako ọba Ìlọrin mu ẹni tó bá lọ pé kí ni Mudiru dé àáfà ọ nínú àwọn àáfà àgbà nílọrin òun nìyẹn ẹgbẹ́ ti bẹ́ẹ̀ sí ìkọ́nú ilé ni èmi wà fẹ́ jẹ́ pé àwọn tá wà nílé láma fún àwọn ará àta láyé láti kọ́ bọ́ láti àwọn àgbàlagbà wa àwọn àná ọmọ ń pọ́n Ìlọrin lè ní agbádọ́wọ́ wọn kódà tó fi dórí bàbá títí ni radiyallahu ta'ala ni tó fi dórí bàbá tó bí ni ẹgbẹ́ ti bẹ́ẹ̀ ìṣesí ẹ̀rí bí mo ṣe gbé lọrin sórí òun náà ni bàbá tó bí mi náà kò ṣe gbé lọrin sórí ni kò jẹ́ bí àárín yẹn bí ó ṣe jẹ́ because mi nífẹ̀ẹ́ tó pé ọ̀rọ̀ eléyìí nígbà táwọn pípé yẹn tó ti pọ̀ jù òun ni mo fi ṣe eléyìí níwọ̀nba èyí tá a bá fẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan míì tó bá ṣẹlẹ̀ tá a bá fẹ́ mú wá sétí gbọ̀ kí tó kú Ìlọrin tó bá dẹ̀ bá dẹ̀ bí kú náà ni a tún máa gbọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun làwọn òdìdúró lé làwọn òdìdúró lọ́nà ẹ̀ oníkálukú wà ní àárẹ̀ ni tó ṣe gbẹ ẹ̀yin tẹ́lẹ̀ wá inú ìta ẹ̀ náà tẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ tẹ́ẹ̀ ṣe ẹ̀ ní ṣe ẹ̀ ní jẹ́kẹ́ni tó ṣe ó ṣe ẹ̀yin yẹn náà lè máa sọ̀rọ̀ kátikàti lẹ́ máa sọ nǹkan lẹ́ máa ṣe nǹkan tí ó bí lágbẹ́dánú tí ó bí támẹ̀dúnú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí kò dẹ̀ ṣe pé ìfẹ́ kò yẹ pé ìfẹ́ wọn àbí ìfẹ́ ọlọ́ọ̀lẹ́ ní lára wọn àmọ́ kí gbogbo sígbà kí wàhálà máa ṣẹlẹ̀ kí wàhálà máa ṣẹlẹ̀ òní máa dùn máa yín òun lẹ́yìn máa dé rí ibi pariwo tí yín rẹ́ ẹni tó bá dẹ̀ pé ìdààmú Ìlọrin èyí pé nǹkan fìtínà Ìlọrin àbí ìdààmú àbí nǹkan tó máa kó àwọn àgbàlagbà báwọn tó jókòó wa nílọrin tó máa kó wọn láyà sókè tó ní fún ọlẹ́mì balẹ̀ ìwúríwọ̀ ẹni tó bá ń gbérù gbèsè náà ẹ̀mí òun ò ní balẹ̀ ẹ̀mí rẹ̀ náà ò ní balẹ̀ lágbára ẹ̀mí ò ní balẹ̀ ìwọ tó dẹ̀ máa ń ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn wọn náà mọ́ra ẹ̀ tó dẹ̀ jáde pé tó bá padà ṣọ́ra ó padà ṣùkú gbẹ̀yìn àbí ẹni tó jáde pé kò sí ìkan tí wà lọ́mọ wá mistake ẹnìkan láti máa fi dìtẹ̀ nìkan ni ìwọ tó bá ń ṣe irú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ẹni máa pẹ́ tó gbọ́n wa travel jẹ́ pọ́ ọmọ ìgbìlì jẹ́ pọ́ ọmọ Ìlọrin ní tẹ́ pé ló ẹ pé asabu line èmi ò tẹ̀lú àwọn ẹ̀nà ìlú pọ́ ọmọ Ìlọrin ni wọ́n. bẹ́ẹ̀ wà wà ń travel. ẹgẹ́ ni bẹ́ẹ̀ tẹ́ pé wà bá di pé wà bá ṣe játijáti tí wọ́n máa ṣe kó òfò lẹ́ni ò bá múra òfò ti kó mọ̀ pé owó tó bá wà náà ó padà wà nínú ẹ̀. nkọ̀lá ilé lábọ̀ sínú oko. kò dẹ̀ mọ̀ pé iye ogún kẹ̀dẹ̀ ni. ní ogún ọdún ó ń gbóná jò ní lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullahi. Ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá Bariga ẹnu ìmọ̀ràn kékeré kan tẹ́mi kan fẹ́ fi kún ká tó máa lọ fáwọn èèyàn ní wípé ṣe rí àwa tí a máa ń wo àwọn prógrámù wa ẹ dákun ẹ jẹ́ kí a máa behave bẹ́ẹ̀ ni tó mature àwọn information kan bẹ látijọ́ òní látijọ́ ọ̀rọ̀ oṣù oṣooṣù mò ń gbé àwọn fídíò kan náà kẹta ọ̀rọ̀ tó jọ mọ́lásọ náà ọ̀gá mi ní ká máa dà pọ̀ mọ́ra wọn inshallah ní padà ṣe prógrámù ní orí rẹ̀ ẹ dákun gbọ́ àwa tí a wo prógrámù yìí àbẹ̀yàn láti máa bá wa bú ẹnìkankan náà bàbá yìí àwa náà wà bú wọn àwa ṣàtúnṣe ni kọ́lọ́run dákun kó ṣàtúnṣe ayé ẹnìkọ̀ọ̀kan wa náà tábà tún ní information kan tí bàbá Bariga fẹ́ fún gbogbo ayé pẹ̀lú gbọ́lọ́run á tún pàdé padà a máa fi lè dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.